adúpẹ́ fún Ọlọ́run ọba tí ó kó wa jọ níbi ìjọsìn títọ̀ ní ìná kí Ọlọ́run kó gbà lẹ́sẹ̀ fún wa ẹlùgbẹ́ ọmọ alápọ̀lẹ́ èyí tá a fẹ́ mẹ́nu bá níbi khutbah wa títọ̀ ní yìí náà tí a sí àsàlátù fún Ànábì sallallahu alaihi wasallam Allahumma salli ala Muhammadin wa sallim òun náà ni ọ̀rọ̀ tó dá lórí àtíyàtul awlad ìwọ̀n ìyá mi bá ti wí nínú khutbah tó sáájú ta kàlédè lábáwá àtíyàtul awlad ohun tí ó ń jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀bùn tí bàbá máa fọ́mọ gift tí bàbá máa fọ́ kan ní àwọn ọmọ rẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ tó bá jẹ́ pé n tó ṣe déédé ni tó kárí ń kálukú wọn bàbá ọlọ́run dá lọ́lá tó pọ̀ ó fáwọn ọmọ rẹ̀ nílẹ̀ lọ pé ilẹ̀ báyìí kálukú mú tó fẹ́ mú bẹ̀ ó fún ọ ní plọ̀tì kọ̀kọ̀kan lọ ọmọ dápọ̀ tó wọ́n jẹ́ pọ̀ kárí àbá ní àwọn mọ́tò tó pọ̀ lọ ó sì àfáwọn ọmọ rẹ̀ kọ̀ọ̀kan lọ ọmọ kú sẹ́ o ó ṣe déédé nù ilé ìlọ̀jọ́rọ̀ yẹ̀ tí Islam ní ká ṣe àmọ́ bàbá wà mú ẹnìkan sàlẹ́sà ní àwọn ọmọ rẹ̀ lọ́wà pé òun fún lẹ́bùn ó fún mọ́tò àbọ̀ fún nílẹ̀ kan tó ní kọ̀wà ní fáwọn yòókù kí n tí wọ́n wọ bàbá ilé ìnú Islam èèwọ̀ ní o kódà kí yọ̀dúró ẹ̀wọ́ kọ́ gbọ́lá fún kan náà àwọn ọmọ rẹ̀ jẹun yòókù lọ kí lọ fẹ́ káwọn ọ̀jẹ́ tí wọ́n tó ilé nínú Islam kódà o Islam ọ̀pọ̀ aláṣẹ pàápọ̀dọ̀ gbọ́dọ̀ ṣe déédé níbi ẹ̀bùn tàbá fáwọn ọmọ wọ́n pẹ̀ nìkan ló nífẹ̀ẹ́ sí ọ̀pọ̀ ọmọ ìyàwó ọmọ ìyálé àbíkan náà ọmọ rẹ̀ àgbánú wọn ní àbí ètò kéré jù nú wọn ló nífẹ̀ẹ́ sí olóàmọ́ fún ní nǹkan lọ́tọ̀ tó lẹ́yìn jẹ́ pé ojú ọ̀nà tí Islam láàrẹ́ tàbí àkà fún wa ní kéèyàn fún ẹnìkan náà ọmọ rẹ̀ lẹ́bùn kó dá fún lẹ́bùn àbòsí ní Islam pé ó kọ́ fún ìkan náà ọmọ rẹ̀ nílẹ̀ tó sì fáwọn yòókù ó fún àwọn ọmọ rẹ̀ àwọn kanú wọn ó fún olówó ó sì jọ kárí àwọn yòókù náà àbòsí ní Islam pé o ìyọmọ ìyá mi hadith kan bẹ tá fẹ́ kà lónìí hadith tó gbajúmọ̀ ní hadith Nu'man ibn Bashir bàbá rẹ̀ Bashir ó fún ní ẹ̀bùn kan tí kò wà fáwọn yòókù náà àwọn ọmọ rẹ̀ ìyàwó rẹ̀ ló já níyàwó rẹ̀ o ẹwọ́sẹ́ nígbà níyàwó rẹ̀ yóò mọ̀ pèsè dáadáa lè jẹ́ kí ọkọ rẹ̀ ó fẹsẹ̀ gbẹ́gbò ìyàwó rẹ̀ tí ṣe ya Nu'man wọ́n sọ pé ìwọ́ jẹ́ ká nàbí ọmọ sí nǹkan tó ṣẹlẹ̀ yìí mú lọ bá nàbí kan sọ pé fún lẹ́bùn ọkọ náà sì gbọ́ ọkọ rẹ̀ tí ò ní dá ogun nǹkan ságídí kò ní kébọ̀n lọ́wọ́ ohun tó ìkọbárù yẹn lójú bí ẹ̀sìn ìmọ́ lọ bá fáà léèrè tí wọ́n sàlàyé fún òyàn ni òfin ní fẹsẹ̀ bẹ́gó tó bá jẹ́ pẹ́ ni yóò gbọ́n tí ìyàwó ẹ̀ sọ fún ní ẹjá òbí tí ọba wá já sí fún ọmọ ẹgbọ́ o ẹgbọ́n mọ́ fojú kéré nǹkan o ó fojú kéré ìyàwó rẹ̀ o Ọlọ́run lè nu obìnrin lọ́gbọ́n tó jẹ́ pọ́gbọ́n tó fún ní ó padà sàǹfààní fún náà lé olùjẹ́wọ́ bọ́ sínú wàhálà Nu'man ó wá tẹ̀lé bàbá rẹ̀ lọ́sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tí ṣe Bashir mọ́tọ̀ dọ́rọ̀ Ànábì sallam ó sọ fánà bí i pé mo fún ọmọ mi yìí ní ẹ̀bùn ọwá bá ọba ní jẹ́rì sí àbí wá bílẹ̀ rẹ̀ pé akulla waladika nahaltahu mithla hada sí gbogbo àwọn ọmọ rẹ̀ lọ fún rú eléyìí bí tẹ́bọ̀ ìkárí àwọn ọmọ yòókù náà bí kí ló dáhùn
faqal láà kò kárí wọn o Nu'man nìkan mo fún o kò kárí àwọn yòókù o faqala Rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wa sallam bá dáhùn ó ní pé farji' lọ gbà padà o tí ọba ti kárí Allahu Akbar ó tún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pípé sọ fẹ́ kí gbogbo wọn jẹ́ pé wọ́n mọ̀ ṣe dáadáa sí ọ ẹwùsẹ́ ẹmọ̀ ìyá mẹ́kẹ́ sí ọ ó ní pé àtàwádùn yakunu fil birri sawa sọ fẹ́ kọ́ jẹ́ pé bí dáadáa tí wọ́n mọ̀ ṣe fún ọ wọ́n mọ̀ ṣe dáadáa fún ọ bákan náà bí bàgbà tí ń ṣàdúrà fún ọ ọmọ ìkéde ọmọ ṣàdúrà fún ọ bí ètò ọjọ́kùnrin bí ti ń ṣe dáadáa sí ọ bẹ́ẹ̀ ètò ọjọ́bìnrin náà mọ̀ ṣe dáadáa sí ọ sọ fẹ́ wọ́n rí bákan náà bí kí wọ́n mọ̀ sí dáadáa sí ọ bí a ní pé bẹ́ẹ̀ ni kí láàrín sọ fún ẹni sọ yí pé idan fa'adil idan lọ sí dídí láàrin wọn o mọ́jì ọ̀jẹ́ pẹ́ nìkan ló fún ẹmọ yá mi tọ́jú pẹ́ nìkan lọ bá fún lẹ́bùn nínú àwọn ọmọ rẹ o ti gbé wàhálà fúnlẹ̀ fúnra rẹ nù o tí wọ́n bá fi mọ̀ wàhálà bẹ̀rẹ̀ in tí ó tún wàhálà ń ṣe ọmọbẹ̀láyé òsáyé mọ́ ní kò sí déédé láàrin wọn a mọ̀ pé alámọ̀ríkà ẹbí òun sì ti dàgbà àbí ó ṣiṣẹ́ kan wà fún mọ́tò sáàrin kú mọ́tò gùn ni àbọ̀ fún lẹ̀ tí wọ́n kọ́ wọ́dún kan fi pẹ́yà náà lè lówó lọ́wọ́ tí wọ́n fi kọ́ lébí àbúsí ló ṣe ẹwọ́n bọ́tà ìbí àṣà sọ o àbí sọ yí pé farji' lọ gbà padà ó tún sọ bí ọ̀rọ̀ míì ní àbáwá mi pé ittaqullah wa'dilu bayna awladikum ní ìrùwáyà míì wa'dilu fi awladikum ẹ páyà Ọlọ́run ẹ̀yin bímọ ẹ páyà Ọlọ́run ẹ máa ṣe déédé láàrin àwọn ọmọ yín ẹ máa ṣòjòrò níbi ẹ̀bùn tẹ́ ẹ máa fún wọn nínú àbáwá míì ó ní pé fala tushhidni idan fa inni la ashhadu ala al-jawr bí sọ fún Bashir wọ́n fi mí ṣẹlẹ́rì irọ́ wọ́n fi mí ṣẹlẹ́rì àbòsí o wọ́n fi mí ṣẹlẹ́rì ẹ̀bùtọ́ fọ́mọ rẹ̀ yí o fa inni la ashhadu ala al-jawr ẹ̀dájú èmi ìjẹ́rìí àbòsí o nítorí sí pé àbòsí ní kéèyàn fún ọmọ rẹ̀ lẹ́bù kan tí ó kárí àwọn yòókù àbòsí ni o ẹmọ ìyá mi nígbàwó ni ò ní jẹ́ àbòsí nígbà tí ò ní jẹ́ àbòsí alákọ̀ọ́kọ́ olùkọ́jẹ́ pé ní bábí nafaqat kọjẹ́ wípé níbi ìnáwó jíjẹ mímu in tí ó wọ̀ in tí ó lò lásán lápèjúwe ẹn tó wà ní skúù ní ìsìn báyìí ó ní ìdí àwọn ìnáwó tó pọ̀ jẹ́ tó pé ń bẹ lọ́dọ̀ bàbá rẹ̀ ní ilé lọ ẹn kára rẹ̀ ọ̀yá ó ní ìnáwó kára rẹ̀ ọ̀yá tó tó pọ́lẹ̀ làáfíà lọ tó bá jẹ́ pé bí nẹ̀fàkọ́ ìnáwó tí máa wà tó jẹ́ pé àtọ̀ wà ń bẹ ní ilé òsì tó burú ń bẹ o bákan náà idha kana min babi al-mu'awada wal-muja'ala tó jẹ́ wípé níbi ojú ọ̀nà pàtà nǹkan ara nǹkan àbí ẹ bá ṣe nǹkan báyìí wọ́n gbà nǹkan báyìí tó jẹ́ pé lè bá ní ilé òsì tó burú ń bẹ pọ́yọ́ra nǹkan lọ́wọ́ ọmọ àwọn afọlówó ẹ̀ ilé òsì wàhálà o ọ̀tajà fún ọ ní o àbí pé ń tọ́ bá ń ṣe nǹkan báyìí ń fún ní nǹkan báyìí òun wá lọ ṣe ẹ̀rùkú ló ṣe ẹgbẹ̀gbọ́n tó ṣe ilé òsì wàhálà ń bẹ bákan náà idha kana yasiran tó bá jẹ́ pé nǹkan kékeré lásán ni ìyàtọ̀ fi wà ń bẹ bákẹ́ nǹkan kékeré lásán ni ilé òsì tó burú ń bẹ o ẹgbẹ́ nǹkan kékeré ni ẹgbẹ́ ọmọ ìyá mi o tọ́jú pé nǹkan kékeré lásìtà rí yìí kọmọ jẹ pé láàrin àwọn méèké ni o láàrin àwọn méèké kò sí nǹkan kékeré o wọ́n fọ́ méèké kan súùtì ọ̀rọ̀ afọ́ ìyókù ó gbé wà lálẹ́ fúnra rẹ̀ mú o yóò sọ lọ́kàn pé dádì òfẹ́ mi lélẹ̀ yìí lábọ̀níkà ní wọ́n fún oúnjẹ rú ẹ̀wọ́ bákan náà idha kana bi idhnil baqi
tó bá jẹ́ wípé àwọn yòókù wọ́n fọwọ́ sí kí wọ́n fún ẹnìkan nù wọn ní ẹ̀bùn tí ò ní kárí àwọn yòókù tí wọ́n ti fọwọ́ sí ń kọ́ ìsìláàmù ní kò sí tó burú ń bẹ̀ ẹmọ̀ yá mi ẹni tó bá wá jẹ́ wípé ó ti bọ́ sínú wàhálà pé ó ti fún kan nínú àwọn ọmọ ní ẹ̀bùn kan tí ó kárí àwọn yòókù ẹ̀tọ́ sí ìta ti wí mẹ́rẹ̀ níta kàkán yìí kí ni yóò ṣe in tí ó ṣe lẹ́yìn tàbí ẹ̀sán ń sọ o nítorí fún Bàṣírù náà ni ó ṣe o kí ló sọ fún ó ní pé fa'adil idan tó bá rí bẹ́ẹ̀ lọ sí déédé o lọ tóra rẹ̀ sí láàrin wọn kọ́ jẹ́ nǹkan ọ̀kárí wo bí tó fẹ́ nìkan lẹ̀ lọ wábílẹ̀ ó ti pé o káwọn ọmọ rẹ̀ o ọha fún wọn o ìwọ òbí tó fẹ́ nìkan mọ́tò wọ́n bí ó ti kárí àwọn yòókù o a náà fẹ́ gun mọ́tò torí pé tó bá fẹ́ nìkan tó fẹ́ lòmíì yóò sì wà lọ́kàn wọn pé jáde sábòsí sáwọn o wọ́n mi sábòsí sáwọn o lọ sáwọn wa o lọ́mọ sí alẹ́ tí wọ́n máa sọ̀jọ́ oró lọ́mọ sórí Islam wal muslimin ya hayyu ya qayyum bi rahmatika nastaghith aslih lana shu'unana kullaha ولا تكلنا إلى أنفسنا طرفة عين أقم الصلاة